ọ̀dà ẹ wọ́n lè wá tútù rẹ̀ ẹ wá san ewé mọ̀ríńgà nù dáadáa ẹ sàn kẹ́ ẹ yán omi kúrò lára rẹ̀ ẹ yán omi yẹn dànù dáadáa lẹ́yìn náà kí ló tún kù ẹ wàá sá sínú ilé fún ọjọ́ 6 sí 7 kó fi gbẹ ẹ má fòrùn sá o ẹ má fòrùn sá. mo ń wá ewé ẹ̀yìn olóbe lọ lónìí n ò rí tútù mo bá pe àfọ̀bàjẹ́ mo ní bò ní mo máa ń wá ewé yìí báyìí àfọ̀bàjẹ́ ní ṣé ó yẹ kí n mọ̀ wípé irú àsìkò báyìí máa ń wọ̀n pé gbígbẹ rẹ̀ ní bẹ kò sí tútù rẹ̀ lọ́wọ́ àwọn náà ń tàfọ̀bàjẹ́ sọ fún mi nù. mo wá sọ fún wọn pé gbígbẹ tí ń bẹ òun kílẹ̀ ìfín ni wọ́n fi sá tá a bá fẹ́ lò ó torí èmi ò fẹ́ eléyìí tí wọ́n fòrùn sá. wọn ò fẹ́ eléyìí tí wọ́n fòrùn sá. ṣùgbọ́n n tí mo fẹ́ lò fún tútù ni ká má bòókù lọlé olóró tútù ni mo fẹ́ torí ẹ̀ ni mo ṣe ń wà ní tútù. ẹ sá sínú ilé eléyìí ewé mọ̀ríńgà tútù yẹn sá sínú ilé fún ọjọ́ 6 sí 7 tó bá ti gbẹ iṣẹ́ tún kù tá a ṣe lórí rẹ̀. a wàá lọ kúnná dáadáa yóò kúnná yóò di powder yóò ṣe lẹ́búlẹ́bú nù. a wàá tún lọ ewé ìbẹ́pẹ mọ́ a lọ náà a lọ papọ̀ mọ́ yóò náà ó kúnná. bọ́wá ẹ pọ́tọ̀ ọ̀tọ̀ ńlẹ̀ lọ bóyá ewé ìbẹ́pẹ lọ́tọ̀ ẹ lọ ewé mọ̀ríńgà lọ́tọ̀ ẹ kó papọ̀ ẹ kó wọn papọ̀ kí wọ́n papọ̀ sójú kan. ó ti di àgúnmọ́nu ṣùgbọ́n náà lọ bó lẹ́sìn wá lò ó tí náà ó fi dáhùn. ẹ kàn máa ra wá omi gbóná ẹ da omi gbóná síbì mú kọ̀ọ̀kan ní ẹ bù sínú omi gbóná tó bá ti sinmi tó ti pòpọ̀ tó ti dára nù ẹ gbé mu kẹ́ni tí ń dá ọkàn rẹ̀ ń ṣe pípípí heart palpitation kó ń tọ̀ ń kó gbé mu. ẹ pé ó máa ṣe bẹ́ẹ̀ ní àárọ̀ àti alẹ́ fún wọn máa ṣe bẹ́ẹ̀. ọmọ ọba Ọlásẹ̀yìndé mo kí yín o wọ́n darapọ̀ mọ́ mi ẹ kú ọjọ́ méjì o yóò rọrùn ara àwọn olólùfẹ́ wà nù àwọn tí wà lórí àtẹ ti Ewé Àti Egbò channel ní WhatsApp àwọn wà ń bẹ̀ wọ́n tún wá fàtẹ̀jíṣẹ́ sọ wọ́n ti ń pa àwọn ń gbọ́ mi lọ́wọ́ báyìí o ọmọọba ẹ̀mí yóò gùn o ẹ ṣeun asọ́tí ọ̀rọ̀ wa ń bẹ ń kalẹ̀ ẹ jẹ́ kó ní ọ bọ́ sẹ́yìn kí n kàn sí yín. wọ́n náà pẹ́ lẹ́yìn àwọn òtètè darapọ̀ mọ́ wa fọ́nrán ètò tá à ń ṣe yìí á jù sí YouTube gbogbo àwọn ètò tá a ti ṣe tẹ́lẹ̀ a ti ń upload wọn sí YouTube channel wa díẹ̀díẹ̀ Ewé Àti Egbò TV a ti ń upload wọn díẹ̀díẹ̀ gbogbo àwọn ètò tá a ti sẹ́yìn pátá ẹ bá pàdé lórí Ewé Àti Egbò TV ní YouTube channel bẹ́ẹ̀ bá gbọ́ láti bẹ̀rẹ̀ ẹ padà gbọ́ ní orí àtẹ YouTube wa bí eléyìí bó ṣe jẹ́nu. a sì máa post link gbogbo àwọn kan tá a bá ti upload a máa post ẹ̀ sí WhatsApp channel wa yẹn ẹ lè tètè mọ̀ pa ti upload ẹ̀ èyí náà láǹfààní àti subscribe ẹ lọ sórí YouTube channel ẹ báyìí kẹ́ lọ subscribe sórí ẹ̀ gbogbo àtà bá ti upload síbẹ̀ ẹ máa rí notification pé àti ju nǹkan síbẹ̀ o Ewé Àti Egbò ti sọ̀kalẹ̀ síbẹ̀ òun. bí oògùn heart palpitation bó ṣe jẹ́ nù
wọ́n tún wá béèrè nǹkan tí ó jẹ́ pé kò ṣeé mọ́ mẹ́nubà ni. ọ̀dà wọ́n sọ̀rọ̀ nípa goiter eléyìí gbẹ̀gbẹ́ ọrùn wípé ẹnìkan ń bẹ láyìíká àwọn náà tí ń ṣe pé ká bá wọn wá ojútùú sí. wọ́n fún wa ní oríṣi oògùn gbẹ̀gbẹ́ ọrùn méjì lálẹ́ yìí. ọjọ́ ti ń lọ ìṣẹ́jú 13 tí aago 9 ó fi lù èyí tó jẹ́ pé àníjù ìṣẹ́jú 5 sí 6 lọ mọ́ lórí ètò yìí. ọ̀dà ẹ jẹ́ ń fún wa ní ti goiter yìí. ìtànná ọ̀pẹ akọ ọ̀bẹ́pẹ ni o. ìtànná ìbẹ́pẹ jàre kìí sọ̀pẹ. ìtànná ìbẹ́pẹ tó jẹ́ akọ ní kẹ́ ẹ lọ rè é já ẹjọ́ ó pọ̀ díẹ̀. ẹ sá sínú lẹ́kọ̀gbẹ mọ́fòrùn sá lẹ́yìn náà kẹ́ ẹ wá gún dáadáa kó di powder. ẹ gún dáadáa kó di powder. ẹ wá dá sí méjì. ẹ po ìdá kan mọ́ òrí. ẹ po ìdá kan mọ́ òrí. ẹni wọ́n fi máa pa ibi gbẹ̀gbẹ̀ yẹn, wọ́n fi máa pa gbẹ̀gbẹ̀ yẹn. ìdákejì ibẹ̀ ó ti di tí wọ́n máa dà sẹ́nu, díẹ̀díẹ̀ tí wọ́n fi máa fomi lò ó. ṣùgbọ́n èyí tó dáa jù ń bẹ̀ ni pé kí wọ́n máa bù sí orí ahọ́n. ẹ bù sórí ahọ́n. tẹ́ bá ti bù sórí ahọ́n ẹ má gbé mì, ẹ má sì mú mi sí i. eléyìí yẹn máa tètè ṣiṣẹ́, yóò tètè lọ sí ibi tí agbẹ̀dù yẹn wà tí ń ṣọṣẹ́ tó fi yọ jáde. ẹ bù sí orí ahọ́n kẹ́ wá pa anudé mọ́. omi ìtọ̀ yín tí bá ń yòrò jáde láti ẹbu tẹ́ ti bù sórí ahọ́n yẹn ni kẹ́ ẹ máa gbé mì díẹ̀díẹ̀. ẹ má gbé ẹbu yẹn mì torí pé bẹ́ẹ̀ ṣe hóòdù ẹbu yẹn lórí ahọ́n yín ó níṣẹ́ tí ó máa ṣe níbi tí gbẹ̀gbẹ̀ yẹn wà láti inú. bẹ́ẹ̀ bá lè bù sórí ahọ́n ẹ bù sábẹ́ ahọ́n, ṣùgbọ́n kókó rẹ̀ ní wípé kẹ́ ẹ jẹ́ kẹ́ bu yẹn ó pẹ́ lẹ́nu yín ní fi ń dáa jù. ẹ hóòdù rẹ̀ ẹ dì sẹ́nu. omi tọ́ ẹnu yín tí bá ń gbé jáde díẹ̀ tí ń gbé jáde ẹ máa jẹ́ kí ẹ máa gbé mì ní ó máa kọjá sínú títí tí ó fi tán lẹ́nu yín. bí ẹ bá ṣe ń lo eléyìí ẹ tún máa fi ti orí ẹ máa fi pa kọjá àkọ́kọ́ tí wọ́n fún yín. ẹlẹ́ẹ̀kejì, ọmọ ọba ń béèrè àgùn akòkòrò. mo ti sọ rí gbọ́n ó tún sọ kí n tó kúrò lórí ètò yìí. egbò pèrègún ni kẹ́ ẹ lọ wá. pèrègún ni ẹ lọ wá. wọ́n pe egbò kan ní egbò àpáta àti ewé ìbẹ́pẹ tútù. ewé ìbẹ́pẹ tòòjọ́ ni kẹ́ ẹ já. pèrègún, egbò àpáta. èyí sàpáta ọ̀nà Abẹ́òkúta ni ẹ má wá. ẹ má wá àpáta. egbò kan ní jẹ́ àpáta o, kì í ṣe pé gbogbo egbò tí bá ń bẹ ní abúlé àpáta ni egbò àpáta o. ẹ bá ti rí pèrègún àti egbò àpáta yẹn, ẹ wá ewé ìbẹ́pẹ tútù. ó lè jẹ́ ìbẹ́pẹ akọ, ó lè jẹ́ ìbẹ́pẹ abo, ó sá ti jẹ́ tútù. freshly fetched ni kó jẹ́, tẹ̀sẹ̀sẹ̀ já. ẹgún lódó
àwọn egbò méjèèjì yẹn wọ́n lè díẹ̀ ẹ gún lódò ni àbí kẹ́ gún lọ́lọ́ dáadáa. ẹ wá sá sínú ilé fún ọjọ́ 6 sí 7 ẹ jẹ́ ó gbẹ tẹ́ ti gún papọ̀ mọ́ èpo ewé ìbẹ́pẹ yẹn. bá ti dọjọ́ kẹfà yẹn ẹ tún lọ kó lè kúnná dáadáa. lẹ́yìn náà lílo rẹ̀ rèé o ẹ máa fi mu omi tó gbóná ni kẹ́ ẹ máa fi mu ní àárọ̀ àti alẹ́. kóńtọ̀ tó jẹun ni kó máa lò ó, kó tó jẹun láàárọ̀ kó lò ó, kó tó jẹun ní alẹ́ kó tún lò ó. tó bá jẹ́ pé gọ́ítà ló mú oúnjẹ ọ̀hún oṣù 3 ni ó fi lò ó. ṣùgbọ́n wọ́n tún pe kinní kan ní thyroid gland yẹn òun tún gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ju gọ́tà lọ, òun máa ń fẹ́ yí ọrùn pọ̀ ń tiẹ̀ ni, ó máa ń lágbára ju gẹ̀gẹ̀ lọ́n tiẹ̀, yìí máa ń gbalẹ̀ kankan tiẹ̀ ni, ó máa ń fẹ́ yípo ọrùn dẹ́yìn gan. oṣù 4 ni wọ́n ò fi lò tó bá jẹ́ pé thyroid gland ni. gbẹ̀gbẹ́ yàtọ̀ sí thyroid gland o, wọ́n gbà àyè jura wọn lọ. bí eléyìí bó ṣe jẹ́ nù. oògùn akókòrò eyín tó ti fẹ́ yọ tán mo ti sọ́rí ṣùgbọ́n ó tún sọ torí àwọn èèyàn máa ń béèrè nípa rẹ̀ lọ́pọ̀. ẹ lọ wá egbò ọ̀gbọ̀lọ̀ àti èpo rẹ̀, egbò ọ̀gbọ̀lọ̀ àti èpo rẹ̀. ọ̀gbọ̀lọ̀ kọ́ foríjì mi, pándọ̀rọ̀ mo fẹ́ wí, pándọ̀rọ̀, egbò pándọ̀rọ̀ àti èpo rẹ̀, èpo ara rẹ̀, èpo pándọ̀rọ̀ àti egbò rẹ̀ ní kẹ́ ẹ wá. ẹ kọ́ fẹ́ jọra wọn bí èèyàn bá pè lẹ́nu gan, pándọ̀rọ̀ ọ̀gbọ̀lọ̀ rọ̀rọ̀rọ̀ ló wà ń bẹ̀. ṣùgbọ́n ẹ má gbé síra wọn o, pándọ̀rọ̀ ni o. egbò kan náà wà tí ń jẹ́ gbọ̀lọ̀ ṣùgbọ́n kì í sọ̀gbọ̀lọ̀. pándọ̀rọ̀ ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀. egbò rẹ̀ àti èpo rẹ̀ ní kẹ́ ẹ kó, ẹ gé sí wẹ́wẹ́, kẹ́ ẹ kó sínú òkè, ẹ fomi sí i. lẹ́yìn wákàtí 48 48 hours, ọjọ́ 2 ẹ máa bù sẹ́nu, kẹ́ ẹ dì sẹ́nu, kẹ́ ẹ tú dànù. ẹ bá ti bù sẹ́nu bí ìṣẹ́jú 6 sí 7 ẹ tú dànù gbogbo kòkòrò tí ń bẹ lẹ́nu yín. bàbá kan ti pè wá lórí rẹ̀, wọ́n ní ewé jẹ́ ògùn dáhùn fáwọn o, pé akókòrò gbogbo yín ti fẹ́ yọ lẹ́nu àwọn tán, ṣùgbọ́n jọ̀ọ́ ti bẹ̀rẹ̀ sí ní lò àfi bí ẹni pé kìíní yẹn ló fi ibẹ̀ ni. bí eléyìí bó ṣe jẹ́ nù, ọjọ́ ti lọ. tewétegbò rèé níkànnì JDR Radio 101.5 FM dàwà ní òpónà Joyce B lókè àdó nílùú Ìbàdàn. àsìkò ọ̀hún kò fẹ́ẹ̀ tó wàá lò mọ́. n tó lè kó ayọ̀ ní pé ká sarajọ ká ní onígbọ̀wọ́ lórí ètò ìwé ẹ̀kọ́ kí wọ́n mọ̀ gbà wá síta o. kò sì dáa bá a ṣe ń gbádùn ara wa yìí ká kàn dára wa nídàkúrè kú ká mọ̀ gbọ́ra wa mọ́, ẹ rí i pé ọ̀dà. ẹ jẹ́ ń dìde, ẹ bẹ́ẹ̀ bá fẹ́ pè mí ẹ̀yìn ètò ní kẹ́ ẹ pè mí torí wọn ò lè gbà pè mọ́ lórí ètò. sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè yí WhatsApp nọ́mbà mi náà ni. gbogbo ń tá a máa post síbẹ̀ ẹ máa rí ní ìṣẹ́jú bàbá ti ń fi síbẹ̀ ẹ máa rí, ẹ tún lè béèrè lọ́wọ́ wa lórí ẹ̀. 080 6474 0555 080 64 74 odo àti 5 mẹ́ta 080 64 74 odo àti 5 mẹ́ta. ẹ rí i pé nọ́mbà ń rọrùn 64 74 0555. bí eléyìí bó ṣe jẹ́ nù, ọ̀sán ló wà ń di ẹ̀rọ tẹ́ fi ń gbọ́ mi. àti sínú ṣùgbọ́n àtún lọ tún ẹnu sí gbà bá délé.
bí wọn bá relé báyìí aya mi yóò sòjòjò orogún lé ọ̀gbàràtà. lórúkọ Bọ́ládé Ọ̀sọ́ tá a jọ ṣiṣẹ́ lónìí tá a fi tẹ̀ sí ilé tí tẹ́ fi gbọ́ wáyé. ẹ pè mí lẹ́yìn ètò lẹ́rìn 30 ìṣẹ́jú sásìkò yìí ẹ mọ̀ pé wọ́n bá ti tó bí aago 9 àbọ̀ ẹ lè pè nítorí wọ́n wà lórí ìrìn. ẹjá máa rántí pé ipò tá a bá gbé ní sí àdánwò ni o ẹjá lóore torí ìgbà tá a bá fipò lẹ̀. Aṣíwájú Ọlábọ̀dé Mákinwá ló kọ tèmi ó dàárọ̀ òun rè lásùn. àǹfààní ń bẹ nínú ewé, àǹfààní ń bẹ nínú egbò, àǹfààní ń bẹ nínú gbogbo ewé kó tí Èdùmàrè, gbogbo wọn níbẹ̀ ní àrówótó wa. Ẹ jẹ́ ká lò fún ìwà ara wọ̀.